ogún tó jogún lọ. Ogún tí ò ṣe bá ní pín. Kí ló ń tún gbé níga? Kí ló sọ ní dẹni àpọ́nlé? Kí ló sọ ní dẹni yìí láwùjọ? Kí ló tó sọ ayé dogun? Níbi táyé dáadé, níbi táyé bàjẹ́ dé, ṣèbímọ náà ni gbogbo onímọ̀ ẹ jọ̀wọ́ ẹ jáfẹ́sọ̀ ṣe. Gbogbo onímọ̀ ẹ jọ̀wọ́ ẹ jáfẹ́sọ̀ ṣe. Kó má padà di ṣàìtàn tó dẹni ègbé lọ́jọ́ sí. Ẹ jọ̀ọ́ brothers and sisters, ẹ jẹ́ ká lọ wá mímọ́. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ẹ jọ̀wọ́ brothers sisters, ẹ jẹ́ ká lọ wá mímọ́. Ìmọ̀ ló láyé ara mi ló gbélé ayé ro. La fi ń dẹni gíga tún la fi ń dolórí. Kòkè kò tún kàwé ó ló ń fẹ́ jẹ mọ́mú. Kí ló fẹ́ fi dolórí? Knowledge is key to success, ẹ jẹ́ ká lọ wá mímọ́. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ẹ jọ̀wọ́ brothers sisters, ẹ jẹ́ ká lọ wá mímọ́. Filibuli ilima walau kano bisine. Anabi ni kawama kodabo delu China. Dinu tiata alimu muta alimu lukuwa. Aku. Dinu tiata alimu muta alimu lukuwa. Wani go and find knowledge even in China. Mwoma luku saye okima isero rara. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ìmọ̀lọ́lá dídì ọba ọbẹ̀ o. Ẹ jọ̀wọ́ brothers sisters, ẹ jẹ́ ká lọ wá mímọ́. Kákọ́kọ́ lọ nú Kúránì ìwé mímọ́. Kí l'Ọlọ́run sọ nípa mímọ́ ẹ̀yin ará mi? Ọlọ́run sọ nípa mímọ́ nínú Kúránì. Ó jẹ́ kó yé wa pé ní tó òun lòun fún. Ìkìmọ̀ tẹ́ wúwo yẹ o, ẹni tó bá wù ló fún. K'Ọlọ́run fún wa ni. Ẹni tó wáyé tí onímọ̀ òkú ayé ni, òkú ayé ni. La fi ń sọ pé ká wá mímọ́ nínú ayé. Ẹni tí ò ní mímọ̀ kò lè ráyé gbé. Olówó pẹ̀lú onímọ̀ tẹ̀léra wọn ni. Tówó bá ń bẹ lọ́wọ́ èèyàn tí ò nímọ̀ kún. Àwọn tó ní mímọ̀ ni wọ́n máa bá náwó yẹn o. Ṣùgbọ́n téèyàn bá nímọ̀ ó máa bẹ́gbẹ́ pé. Gbogbo ibi tẹ́gbẹ́ bá dé o lónítọ̀hún á máa dé. Mímọ̀ ló dára jù kẹ̀dá ó wà o. Kí ló yẹ ká ṣe fáwọn lóore? Kàdúpẹ́ kàdúpẹ́ kàdúpẹ́. Àdáwà ṣùkúrà ọpẹ́ wa. Ọpẹ́ la ó fi ṣẹ̀san fẹ́ni fẹ́ rere fún wa. Àwa ò ní yẹ dúpẹ́ Ọlọ́run á fẹ̀san rẹ̀. Amúdáwá ṣùkúra fún alájà Mújìdá MJ Ventures. Yèyé Máyégún adúpẹ́ àmọ́pẹ́ wa. Iná ọmọ oníjòyìn orí rẹ̀ onígbàbọ̀dé iṣẹ́ rẹ̀ onídìíṣẹ́. Àyàbọ̀ Fògúntọ́lá Abdul-Jelili o bàbá olóyè rẹpẹtẹ ọkọ̀ alájà Kẹ́hìndé èjìrẹ́ Oyílàjì alájà Àṣàbí Ṣàdọ́là o alájà Yétúndé. Gbogbo yín pátá ẹ sàmì àdúrà yìí bóúnjẹ ọmọ bá jìnnà kan kò ní jò yín lẹ́nu. Ọpẹ́ la ó fi ṣẹ̀san fẹ́ni fẹ́ rere fún wa. Àwa ò ní yẹ dúpẹ́ Ọlọ́run á fẹ̀san rẹ̀. Ẹni bí ẹni ẹ̀yin ẹni bí ẹni ẹ̀yin èèyàn bí èèyàn. Ẹyẹ jíta tí ó jẹ́ kẹ́hù jábọ́. Mi ò ní kókó tí wọ́n fi ṣẹ̀san rẹ̀. Ọba ẹlẹ́san ni yóò san yín lẹ́san rẹ̀. Ẹyẹ ẹni bí ẹni, ẹyẹ èèyàn bí èèyàn. Ẹyẹ jíká tí ó jẹ́ kẹ́hù jábọ́. Mi ò ní kókó tí wọ́n fi ṣẹ̀san rẹ̀. Ọba ẹlẹ́san ni yóò san yín lẹ́san rẹ̀. Orí bí o bá sí tẹ́tí, orí ọba jàpọ́lá igi bí o sátà pàkó. Bí lágbà lọ́wọ́ ò bá rí, wọ́n fi re sanrẹ́ o. Torí ní kó torí ọ̀la ni. Òkè òkè lọ́wọ́ àfúnni ń gbé mọ̀mọ́. Yìnyínyìnyín kẹ́dà ó lè gbà mìíràn sí. Ló fà sábàbí tàfi dúpẹ́ wípé ẹ ṣeun. Ẹ̀yin olóore wa kọ́lọ́ má ṣe jẹ́ kí ẹ jábọ́. Prọfẹ̀sọ̀ Ògúntọ́lá kọ́lọ́ lára ẹ̀mí yín. Mo kí alájà Kọ́ìdé ayaba mi Ògúntọ́lá. Yétúndé yétí màmá kẹ́yìn má ṣe ṣàṣetì. Alájà Àṣàbí ẹ ṣé àdúpẹ́. Mo kí alájà Mújìdá MJ Ventures. Iléeṣẹ́ oníjóná òbíjà ìmú ọmọ. Ẹ
bàbá mi àmọ́ pé wá ọkọ̀ alájà Mújìdá ẹ máa ṣe àdúró pé ọkọ̀ alájà Yétúndé kẹ́mi igun fún wa ọkọ̀ ajá Àṣàbí kẹ́mọ̀mọ́ nira ọkọ̀ Kẹ́hìndé èjì rẹ̀ kẹ́ máa ṣe ra máa ìgbà ojúlé tẹ̀rí yẹn òun ló wọlé kan ìgbà ojúlé tẹ̀rí yẹn òun ló wọlé kan ìgbà ọ̀nà tí ẹ ń wò yẹn ló wọlé àwòrẹ́bẹ̀ èrè kọjá kó mọ́ lànà ṣe ti gbọ́ bàbá mi Ògúntọ́lá alálàmú tí bá ṣàdúrà mi kẹ́ má sàmì àṣẹ ọlọ́run alánà rẹ̀ kò yẹ lọ́lá Adéwálé. àdúpẹ́ kò ní fẹ́ yóò lólùfẹ́ wa. ẹ ṣeun jọ́sà kọ́mọlá ó wà ní ọjọ́sà àdúpẹ́. ìlú lóore ẹni ọ̀pọ̀lẹ́ ni wọ́n báwa lọ sáyé sí. ẹ ṣé mo dúpẹ́ wàlàfà láwùjọ mọ̀ọ́kánná àlìyá. ẹ jẹ́ ń kọ́ ní tèmi alájà Mújìdá MJ Ventures Jackson Sogbo náà fi kalẹ̀ sí tán tí rí tajẹ́ ṣe ó jẹ́ fọ́nà accessory àwọn sálíkẹ́ lọ́ba wọn kì í tayédèrú original ní tiwọn provision lẹ́yìn fẹ́ ẹ tara ṣàṣà lọ́ba wọn ẹlẹ́yọ alára tuntà ẹ lọ rí wọn ní kíá iléeṣẹ́ yìí ó máa ní dàrú ẹ bá mi ṣàmì. ìlú lóore ẹni ọ̀pọ̀lẹ́ ni wọ́n báwa lọ sáyé sí. ẹ ṣé mo dúpẹ́ wàlàfà láwùjọ mọ̀ọ́kánná àlìyá. mo kí bàbá mi Professor Ògúntọ́lá alálàmú Abdul-Jalili o ọkọ Àṣàbí Adé olówó orí Yétúndé ọkọ alájà Kẹ́hìndé èjìrà Oyílákì adúpẹ́dúpẹ́. Olúwa ló ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ ìdẹ́gẹ́dẹ́ ìlẹ̀kẹ̀ ló ṣàtọkùn fún ẹ̀ṣẹ̀ olólùfẹ́ wa. Alhaji mi Abdul-Jalili Ògúntọ́lá alálàmú Professor mi ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ oníkànnì o ẹ bá mi ṣáàmì. ọmọ Kẹ́hìndé alájà Ògúntọ́lá Àṣàbí alájà Ògúntọ́lá Yétúndé alájà Ògúntọ́lá ìbànújẹ́ oníkànnì lọ́lá oníṣẹ́ ńlá. mo kí alájà Mújìdátù MJ Ventures Ògúntọ́lá ìbànújẹ́ oníkànnì lọ́lá mú wọn mọ́dá. Lọ́sírù àránṣẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìdẹ́gẹ́dẹ́ ìlẹ̀kẹ̀ ló ṣàtọkùn fún ẹ̀ṣẹ̀ olólùfẹ́ wa. Ògúntọ́lá alálàmú bàbá mi àmọ́ pé wá ọkọ̀ alájà Mújìdá ẹ máa ṣe àdúró pé ọkọ̀ alájà Yétúndé kẹ́mi igun fún wa ọkọ̀ ajá Àṣàbí kẹ́mọ̀mọ́ nira ọkọ̀ Kẹ́hìndé èjì rẹ̀ kẹ́ máa ṣe ra máa ìgbà ojúlé tẹ̀rí yẹn òun ló wọlé kan ìgbà ojúlé tẹ̀rí yẹn òun ló wọlé kan ìgbà ọ̀nà tí ẹ ń wò yẹn ló wọlé àwòrẹ́bẹ̀ èrè kọjá kó mọ́ lànà ṣe ti gbọ́ bàbá mi Ògúntọ́lá alálàmú tí bá ṣàdúrà mi kẹ́ má sàmì àṣẹ ọlọ́run alánà rẹ̀ kò yẹ